ilé-ẹjọ́ Sharia gbọ́dọ̀ wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Èkìtì. Òfin Nàìjíríà faramọ́ kóòtù Sharia. Sultan Sokoto ló sọ bẹ́ẹ̀. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn mùsùlùmí ní Nàìjíríà, Nigeria Supreme Council of Islamic Affairs (NSCAI), wọ́n mà ti korojú sí bí àwọn èèyàn kan nílẹ̀ Yorùbá bí wọ́n ṣe sọ pé àwọn kò fẹ́ ilé-ẹjọ́ Sharia lágbègbè àwọn. Ọ̀rọ̀ náà mà ló jáde nínú àtẹ̀jáde kan tí agbẹjọ́rò àjọ náà Imam Aruk Mohammed Eze tó mọ̀ kọ lórúkọ olórí àjọ ọ̀hún tó tún jẹ́ Sultan tìlú Sokoto Alhaji Muhammad Saad Abubakari. Sultan Sokoto mà sọ pé inú òun kò mà dùn sí bí àwọn èèyàn kan nílẹ̀ Yorùbá bí wọ́n ṣe kọ̀ láti gba ìgbìmọ̀ ìdájọ́ Sharia láàyè ní ilẹ̀ náà, èyí tó dàbí ìgbà tí wọ́n bá ń fi ẹ̀tọ́ àwọn mùsùlùmí agbègbè náà tó bá fi ń dùn wọ́n ni o. Ó ní kò tọ́ bí àwọn aráàlú kan tó fi mọ́ àwọn olórí kan nílẹ̀ Yorùbá pàápàá ní ìpínlẹ̀ Ekiti àti ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ṣe fà á kékọ́rì láti gba Sharia láàyè. Saad Abubakar sọ pé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà ó má fààyè gba ìgbìmọ̀ ìdájọ́ Sharia. Ó sì jẹ́ ohun ìyàlẹ́nu wípé àwọn èèyàn kan fi ẹ̀tọ́ àwọn mùsùlùmí dùn wọ́n nípa bí wọ́n ṣe kọ̀ láti gba Sharia láàyè. Ó mà sọ nínú àtẹ̀jáde òun pé ìgbìmọ̀ Sharia ó mà jẹ́ ìgbìmọ̀ tí ó máa parí aáwọ̀ ìdílé àti aáwọ̀ ìgbéyàwó láàrin àwọn mùsùlùmí láti dí àlàfo tí ìjọba ṣí sílẹ̀ lẹ́yìn tí wọ́n kọ̀ láti ṣe àgbékalẹ̀ ilé-ẹjọ́ Sharia gẹ́gẹ́ bí òfin Nàìjíríà bó ṣe gbé kalẹ̀, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ mùsùlùmí òun ló wà ní agbègbè náà. Ìgbésẹ̀ yìí àti bí wọ́n ṣe kọ̀ láti gba àwọn akẹ́kọ̀ọ́bìnrin mùsùlùmí láàyè láti máa lo ìjáàbù lẹ́yìn tí ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà tó fààyè gbà ó mà jẹ́ ọ̀nà tí wọ́n ń gbà láti dínà mọ́ àwọn mùsùlùmí láti ṣe ẹ̀sìn wọn o. Sultan Sokoto wá fi kọ́ rẹ̀ pé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n kọ lọ́dún 1999 ó má fààyè gba ilé-ẹjọ́ Sharia gẹ́gẹ́ bó ṣe fààyè gba ilé-ẹjọ́ ìjọba tó ń dá sí àwọ̀ láàrin aráàlú. Àtẹ̀jáde ọ̀hún wá tẹ̀síwájú pé o ẹgbẹ́ àwọn mùsùlùmí ní Nàìjíríà ó mà faramọ́ àgbékalẹ̀ ìgbìmọ̀ ìdájọ́ Sharia ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ní ìpínlẹ̀ Ekiti àtàwọn ìpínlẹ̀ míì tí kò sí kóòtù Sharia níbẹ̀. Ó wá fi kọ́ rẹ̀ pé níwọ̀n ìgbà tí àwọn ìpínlẹ̀ kan nílẹ̀ Haúsá wọ́n ti ní ilé-ẹjọ́ Sharia, kò sí ohun tó dí àwọn ìpínlẹ̀ Yorùbá lọ́wọ́ láti má lè ní irúfẹ́ kóòtù bẹ́ẹ̀. Lẹ́yìn náà ó mà ló máa rọ àwọn gómìnà, àwọn ọba aládé àtàwọn olórí míì nílẹ̀ Yorùbá tí àwọn mùsùlùmí pọ̀ sí kí wọ́n gba ìgbìmọ̀ ìdájọ́ Sharia láàyè kí àwọn mùsùlùmí tó wà níbẹ̀ kí wọ́n lè ṣe ẹ̀sìn wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ o. Àdúràgbà Olúwatóyìn lóníròyìn yín. Ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.